Ìbà f'Olódùmarè, ọdún ni mí lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá, olóyè Dr. Fátókí láti ìlú Berlin, Germany. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba wa káàárọ̀ oòjíire, mo ṣe kábíyèsí o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo alálẹ̀ Oòduà, bákan náà a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nílùú Berlin, ẹgbẹ́ OPU nílùú Berlin, ẹgbẹ́ ọmọ Oòduà nílùú Berlin, ẹgbẹ́ òkè nílùú Berlin, ẹgbẹ́ gent nílùú Berlin, ẹgbẹ́ ìlọsíwájú ọmọ Yorùbá nílùú Berlin. Adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ yín fún gbogbo yín tẹ́ dìde fún ìfinijoyè ti bàbá wa Azeez Adétókun tí gbogbo wa mọ̀ sí bàbá Sam nílùú Berlin. Ṣùgbọ́n tí àwa ọmọ Yorùbá lórí àṣà ìgbélárugẹ wa tí ẹnu wa ti kò, tí ẹnu wa ṣọ̀kan, gbogbo àwọn àgbààgbà yìí ni wọ́n já ewé oyè tí wọ́n ń pè ní ewé àkókò, ni wọ́n já lórí bàbá tí a mọ̀ sí bàbá Sam ní ìlú Berlin, ṣùgbọ́n tí wọ́n ti wá da bàbá Oòduà ti ìlú Berlin, Germany. Adúpẹ́ pẹ̀lú eléyìí ò ṣẹlẹ̀ rí, adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ Yorùbá tí ẹnu wa ti kù, tí a ti fi mọ̀ ṣọ̀kan láti já ewé oyè lé àwọn aṣíwájú wa kọ̀ọ̀kan lórí. Adúpẹ́ o, adúpẹ́ pẹ́ òkun. Ẹ̀yin èèyàn wa ń lé ìròyìn ò tá fojúbà, ẹ jẹ́ ká lọ wò ó bí gbogbo àwọn àgbààgbà Yorùbá nílùú Berlin, Germany bí wọ́n ṣe fọwọ́ sí bí a ṣe jọ ní àjọṣepọ̀ oyè. Ẹ jẹ́ ká lọ ká fi tọ́ yín lẹ́nu wò, ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ wò. A ṣèbà fún Olódùmarè ọba tó dá wa, a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aṣíwájú wa ní ìlú Berlin, Germany. Gbogbo wa la péjú pésẹ̀ síbí lèní pẹ̀lú ọkùnrin àti obìnrin. Ohun tí ò tí ṣẹlẹ̀ rí ní gbogbo Germany la lè pé kì í ṣe Berlin nìkan. Lénìí inú gbogbo wa dùn, lókùnrin lóbìnrin lọ́mọdé lágbà. A kóra wa jọ ní orúkọ Elédùmarè, ní orúkọ gbogbo àwọn kábíyèsí wa ní ilẹ̀ Oòduà. Mo ṣe kábíyèsí o. Ní orúkọ aṣíwájú wa Ààrẹ Ọ̀nà Kakanfò lórúkọ gbogbo ọmọdé àti àgbà gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire, àwa tí ọmọ ẹgbẹ́ Yorùbá ní ìlú Berlin, Germany pẹ̀lú àtìlẹ́yìn àwọn àgbààgbà wa ní ajá ewé oyè àkókò. Gbogbo ẹ̀yin àgbààgbà ìlú kí ló wà lórí bàbá yìí? Ewé àkókò ni ajá lé orí àwọn bàbá wa tẹ́ ń wò yìí. Àwọn la fi jẹ bàbá Oòduà ní gbogbo ìlú Berlin, Germany táwa ẹ̀. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àgbààgbà tí wọ́n wà ń lò yìí, àwa náà ti wá wò pé lọ́lá ọmọ Yorùbá tá a jẹ́, lọ́lá ìgbélárugẹ àwọn àṣà wa, àwa náà tún ní ẹ̀tọ́ kan àbí méjì gẹ́gẹ́ bí àwa ọmọ Oòduà láti pe ara wa jọ pẹ̀lú àwọn àgbààgbà wa àti rí àwọn tó bá jẹ́ aṣáájú wa gẹ́gẹ́ bí àṣà tí wọ́n fi kọ́ wa bí aṣáájú tí nǹkan bá ṣẹlẹ̀ tí a lè pè wọ́n tán lè bá wa yanjú ẹ̀ ní àárín wa. Òun la fi wò ó pé láàrin ara wa náà pẹ̀lú àṣẹ tí Elédùmarè fún wa àti àṣẹ àwọn ọba wa láti yan àwọn bàbá wa ìbí bàbá Oòduà. Gbogbo nǹkan tó bá rú wa lójú ká máa pè wọ́n sí, kán máa bá wa fi ìyànjú ọgbọ́n òye, kán máa bá wa fi bá lọ, kán máa bá wa fi tó. Àwọn àgbà wa bíi méjì mẹ́ta náà wà ní tí ẹ lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. A dẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, gbogbo nǹkan tá à ń ṣe lénìí kì í ṣe Germany nìkan, kò ṣẹlẹ̀ ní Europe, pé àwa ọmọ Yorùbá pé a dúró ní orúkọ Elédùmarè àti lórúkọ àwọn ọba wa àti lórúkọ gbogbo àwọn àgbààgbà ibi tá a wà láti já ewé oyè lé àwọn àgbààgbà lórí. Adúpẹ́ kó ti bẹ̀rẹ̀ lénìí, kò lè ní ṣe àṣemọ fún gbogbo wa. Àwọn àgbààgbà méjì mẹ́ta wà níbí tí ẹ tó máa bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn bàbá wa níbí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa lénìí láti jẹ́ ká já ewé oyè lé ẹ̀gbọ́n wa, ẹ̀gbọ́n tèmi ló jẹ́ ìyá bàbá Sam tó di bàbá Oòduà, ló dẹ̀ ti di bàbá Oòduà lénìí. Ọpẹ́ ní fọ́lọ́run, rú ẹ̀ ò ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ ìlú Berlin. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dẹ̀ kí bàbá wa náà Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ẹgbẹ́ láyé fún wa gbogbo lọ́balọ́ba lẹ Yorùbá. So kádé pẹ́ lórí o, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, a máa tún yín ṣe o, àwa náà dàgbà o. Àdúrà ní ṣókí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó tọ́ wa sí ọdún èní láti wá ṣe ayẹyẹ ẹ̀gbọ́n wa tó jẹ oyè. Àwọn ní ẹ̀gbọ́n wọ́n jẹ oyè bàbá Oòduà of Berlin nílùú Germany.
so ọpẹ́ ni fún Ọlọ́run pé gbogbo ẹ̀ bá a ṣe ṣe náà gbogbo ẹ̀ ó lọ bí Ọlọ́run ṣe fẹ́ so ọpẹ́ ni. adájọ́ ọjọ́ pé èmi gangan tí mo wà bí a fi ìgbà fún Olúwa pé ó jẹ́ ká lè wà nínú irú ayé ìbá ìjọ́tọ́ bí Ifá bó ṣe kọ́kọ́ sọ̀rọ̀ that is Mr. Fatoki bó ṣe rí kan ló sọ yẹn nísàlá nǹkan táwa kà máa ṣe pé àdúrà la máa fi ti bàbá Sam tó jẹ́ ẹ̀gbọ́n fún bàbá pé kọ́lọ́n kó jẹ́ kí ó ṣe bẹ̀rẹ̀ kó jẹ́ pé kọ́lọ́n fún ọ ní ẹ̀mí sùúrù àlàáfíà tó yege tó rẹ̀ mí gúngùn kọ́lọ́n kó bá fún kó má dárí wa pẹ́ kí àwọn bàbá tó wà Nàìjíríà náà lọ́wọ́ pé àwọn ló bẹ̀rẹ̀ kínní Ọlọ́run tó jẹ́ kí àwọn tó bẹ̀rẹ̀ lánàá tó jẹ́ fún wọn àwọn náà ta àwọn abílẹ̀ ní pẹ̀lú bàbá Sam tó bẹ̀rẹ̀ tó náà ó máa jẹ́ pẹ̀lú ẹni tó ń bọ̀ lọ́la Ọlọ́run fún wọn ní agbára tí a bá bá. àkọ́kọ́ dúpẹ́ fún Olúwa pé bàbá èyí tẹ́ jẹ lónìí ẹni sísọ èyí tẹ́ jẹ lónìí tó jẹ́ fún Yorùbá lórí ìtẹ̀jẹ yìí Yorùbá wà ní túká èyí tí ẹ wá tún jẹ lónìí yìí àjẹgbé báyìí lẹ́gùn jẹ́bọ̀ èyí tẹ́ wá jẹ yìí àjẹsowó àjẹsọwọ́ àjẹsí OPU wà yìí wà nídìí nǹkan tán lókèlókè báyìí tó òkè láàárọ̀ patron wa. Fásámú tí Móyè jẹ ìwòpá ìwò náà ìwòpá wọ́n ti jẹ́ iná ìwòpá ìwò náà. So adúpẹ́ fọ́lọ́run ló jẹ́ kó ṣeé ṣe Fásámú jẹ́yàn kan nílùú tó jẹ́ pé wọ́n ń ṣe ọ̀jẹ̀lú òṣèlú ni wọ́n superstar lọ́mọ superstar ni wọ́n láti Benin wọ́n ti ń kó wa jẹ tipẹ́ kó tó di pé àwọn kọ̀ọ̀kan forí sọ pé àtà ló tọ́ sí Fásámú ló tọ́ sí bó ṣe kékeré bá wà sá bẹ́ẹ̀ ni àwọn ló tọ́ sí wọ́n dẹ̀ máa kó wa jẹ̀pẹ́ ìṣòro tó ń jẹ yìí á bá wọn kalẹ̀ wọn ò ní sọ pé kí làwọn ṣe léyìí fún kò ní bọ́ sọ́rọ̀ wọn àwọn adúpẹ́ lọ́wọ́ wa lọ́wọ́ Ọlọ́run pé inú gbogbo wa ló dùn gbogbo àwọn táwa ń bí báyìí á pọ̀ ju bá a ṣe lérò lọ so inú wa dùn gan oyè náà á bá yín kalẹ̀ ìtẹ́jọ́ yìí inú gbogbo wa máa dùn á mọ̀ sí àlàáfíà láti gbogbo dé lára. bá wa pásítọ̀ wo. ẹ kú dìde ẹ kú jáde lọ lágbà Elédùmarè ilé àti ọ̀rọ̀ tẹ̀tẹ̀ ẹni tá a ti torí ẹ̀ dìde wá síbi lẹ́yìn oyè tí wọ́n fi jẹ́ ìyẹn ní bàbá Odùduwà ọ̀rẹ́dẹ̀ ìpẹ̀tà bíbá Olúwa kò ṣe ọlásìkè wa ní orílẹ̀-èdè àgbáyé. wá sí lè dé Èdùmàrè our main part in our life daily activity ó máa ràn ó máa jẹ́ ìrànlọ́wọ́ fún oníkálukú wa ní pàtàkì jùlọ tó mú ọjọ́ òní gbé lọ́lẹ̀ tó kú adúpẹ́ lọ́wọ́ alálẹ̀ Odùduwà pé ibikíbi táwọn ọmọ rẹ̀ bá wà ó sì ń kí wá lẹ́yìn adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Yorùbá àtọmọdé àtàgbà tó wà ní Benin àwọn tó wà ní Yúróòpù yìí fún jíjá ewé àkókò níṣẹ́ wíwí lórí bàbá Sàámú. Yorùbá bọ̀ wọ́n ní gbogbo òdù kọ́ ló máa ń jẹ mẹ́fà láyé òkú ìwọ ọmọ ọba kó ṣe ní ọba kéèyàn tó wò tuntun nínú láàrin àwọn èèyàn ká tó fi yẹn jóye wọn láti jẹ́ ní rere. So gbogbo ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn láti dáwọ́ àkókò lé ní lórí bàbá Sàámú Ọlọ́run ní jẹ́ kí ẹ lórí tẹ̀lé gíga Ọlọ́run máa bá gbogbo wa àkọ́jọ́ òkè lẹ́múrú sí lọ́wọ́ ọmọ lọ bí mo ṣe ń fi alálẹ̀ Odùduwà sọ̀rọ̀ fún yín mo falálẹ̀ Ìwó land nígbà fúnra wa tá à ń bára wa níjà àpọ́nlé bẹ́ẹ̀ náà ló ṣe wà ní oyè àmọ́rí o. so ọlọ́pàá ẹgbẹ́ wa FBI gbogbo Oòduà. Òṣogbo òkè fún bàbá wa ọmọ Ọ̀tún olú ọdẹ àrùn
Wálé orí yóò. Mo fẹ́ sọ̀rọ̀ bàbá náà because ní àgbàlagbà ni wọ́n jẹ́ tiwa, wọ́n jẹ́ bàbá fún wa àdéhùn wọ́n dẹ̀ jẹ́ àgbàlagbà tó pé ní wọ́n kọ́ ọmọdé mọ́ra bẹ́ẹ̀ ti kọ́ ọmọdé mọ́ra náà ti kọ́ àgbàlagbà mọ́ra wọn ń fojú tẹ́ńbẹ́lú èèyàn so tẹ bá dé ìgbà ìtẹ bàbá sọ̀rọ̀ ọwọ́ kan báyìí bàbá kò má wọ̀rí so wọ́n jẹ́ nìkan tó yẹ pé ní inú mi máa ń dùn sí lójoojúmọ́ tí wọ́n bá pè mí gbà mí báyìí tí wọ́n náà bá gbà mí màá bínú sọmọ ní bàbá ẹ̀ pè mí àwọn ni ọmọ ẹgbẹ́ òkè má wọ̀rí ọmọ mi wọ̀rọ̀ ọ̀nà so mo rí ìlà ìkan tó pé ní òun fìyàn sínú tẹ bá ṣe bàbá ó pè yín pé ní ọmọ mi ọkọ báyìí tó ṣe ní ìfẹ́ bẹ́ẹ̀ so àgbà gidi ni wọ́n Ọlọ́run wà ní bàgbà yín jẹ́ n tó ti ń dùn nínú nǹkan yín Ọlọ́run á jẹ́ kó máa dùn sí i tó tún kù díẹ̀ káàtó Ọlọ́run bá láàánú ló jẹ́ kó dùn ìgbàdá wà níbà náà Ọlọ́run bá láàánú gbogbo nǹkan egbò ẹ̀dùn ọkàn ẹnikálùkù wa Ọlọ́run bá wa tún bẹ̀ jẹ́ ẹ ṣeun egbò èyí ọmọ yín lórí o ẹ ní kún kékeré ẹ dàgbà ẹ dògbò ẹ sì kó wa jẹpẹ yóò ti rí yẹn láti ṣe ẹ ṣeun ọlọ́pàá wa èmi tí mo jẹ́ alága Berlin coordinator àsìkò tí ẹ rí ojú mi torí pé èmi ni mo ń record àsìkò tí bàbá tó ń jẹ bàbá Oòduà ìgbà ilé wa a máa lékún àwọlé wa a máa lékún àtìgbà tí bàbá tó ti jẹ oyè yìí nínú ẹgbẹ́ wa ní Berlin ní Ọlọ́run ní jẹ́ kí wọ́n fi wá kó fi bú wọn àwọn náà ò ní fi àwọn náà bú wa so sùúrù ó dọwọ́ yín tí gàba bá ṣẹlẹ̀ ẹ máa lo ọgbọ́n àgbà láti tún ilé ṣe ilé ò ní bàjẹ́ lọ́wọ́ yín àsìkò tí ẹ̀dẹ̀ jẹ oyè sí ẹ ní mọ̀ nínira àwa tẹ ẹ̀dẹ̀ jẹ́ lórí náà à ní mọ̀ nínira à nígbà ikú òjijì lórí ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa ìgbà tẹ ẹjọ́ yìí sí gbogbo nǹkan tẹ bá dọ́wọ́ lé a máa lọ sí rere àwa tá ẹ̀dẹ̀ jẹ́ ọmọ fún yín náà àtàbúrò àti àwọn ẹ̀gbọ́n bóyá a máa rí ẹ̀tọ́ yẹn jẹ́ kọ̀lígà náà tẹ̀jọ súnmọ́ra yín tẹ̀jọ jẹ́gbẹ́ náà so gbogbo nǹkan tí àwọn náà tó bá dọ́wọ́ lé lórí gbogbo ẹ̀ ló máa lọ sí rere ọ̀bẹ àdúrà lẹ́nu yín fún gbogbo ọmọ ẹgbẹ́. ọwọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ OPU Berlin ẹgbẹ́ Oòduà àti ẹgbẹ́ Ìṣọ̀kan Yorùbá ẹgbẹ́ Yorùbá lápapọ̀ dúpẹ́ ní ọmọ yín àti ẹgbẹ́ gens ẹgbẹ́ òkè wà bíbá ẹgbẹ́ Oòduà gbogbo ẹgbẹ́ mo dúpẹ́. gbogbo ọtí lọ létà lọ́wọ́lẹ̀ láti ilé létà láti. so kan rí wa díẹ̀ ẹ má sọ̀rọ̀ lọ. ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan olùpẹ̀ lọ́wọ́ yín àìlọ́sẹ̀wọ̀ nígbàdí láṣẹ ìlú. àbàbà wa ní pẹ́pẹ́ lọ́gbọ́n máa pẹ́ lé arọ́ àgbẹ̀ o àgbẹ̀pẹ̀ ìbànújẹ́ o bàbá ní àtẹ̀pẹ́ lọ́sẹ̀ ẹsẹ̀ má tẹ̀nà àti ọ̀nà pẹ́ láṣẹ ìdùmarè gbogbo ẹ̀ tó bá ti ní ká kú olóṣèwájú kú o ẹ̀ bá ti ru bí ruwa ìgbé ọmọ bá ní ẹsẹ̀ wa láti rìn dé ìlú ẹsẹ̀ wa ní láti dé láṣẹ ìdùmarè gbogbo ẹni tá a bí àfọ̀bẹ́ gbé ní agbọ̀nà tó bá tó wọlé ayé tó bá rúbi sí wa ìbí kó má padà sí ní níbi wà á jẹ́ dúpẹ́ lọ́wọ́ Ìbà Oòduà dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún akitiyan kìsó nìkan dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho náà ṣe fi Igboho torí àdìsàkà òòṣà àdìmọ̀wò tàbí tó náà ṣàwádìí mi bí ẹnìkan mò ń fọ́lù gbogbo tó ń ṣe nítorí mi pé mi ò ní orí ọ̀fẹ́ tí mo bá máa ẹ̀rọ bá ń tẹ̀lé ọba ti pè é tó ń gbìyànjú yorùbá ní ogun tí ọba ká ní má lè mọ̀mọ́ sí fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wá bẹ̀ pé ogun tí ọba ká ọ̀nà là á máa kó yorùbá sọ pé torí wèrè ilé làásì lórí wèrè ta làásì lórí wèrè ilé àdúgbò àmì ò pé sífì ní wèrè ilé mi ò dẹ̀ pé wèrè ìgboro gbàdúgbò ọlọ́run pé ọlọ́run ń lò wọ́n fún wa torí pé ọ̀rọ̀ yorùbá jẹ wọ́n lógún èyí mo dẹ̀ má bọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ nìyẹn wọ́n ní mi ò lè jóyè lé bàbá mi kò ní tí ọmọ òfin ẹkúsò kò ní jóyè lé bàbá mi àníkú sọ́nà bí èfé o gbogbo àdánwọlé yóò rí sèré o ọ̀pọ̀ ní fọ́lọ́ ṣẹ̀ wá o. adúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún gbogbo ohun tá a ṣe ní àtàárọ̀ àti ṣàdúrà wájú àti ṣe sẹ́yìn gbogbo nǹkan tá a ṣe lénìí tá a dánwò yìí kò ṣẹlẹ̀ ní Yúróòpù rí àwọn àgbààgbà wa wà níbí kò ṣẹlẹ̀ nílùú Berlin rí adúpẹ́ lọ́wọ́ Elédùmarè
a ti ṣèbà yín tó nílé ayé, a ti ṣèbà lọ́wọ́ àwọn ajúnilọ, a ti ṣèbà lọ́wọ́ àwọn àgbààgbà tá a bá ń bí, gbogbo wọn náà wà ní tó ó wá di ọwọ́ àwọn tó bá sọ pé gbogbo nǹkan tí à ń ṣe ń bí lẹ́nu pé ó máa ń bàbá tá a fi jẹ́ bàbá Oòduà àbí ó máa ń gbogbo àwa tá a wà ní kò ní wọn aláṣẹ ìmàlẹ́ o tó bá ń bọ̀ níwájú àní iwájú ni òru ọ̀ka ń gbé ọ̀ka máa bá wa sọ wọ́n àní tógun bá ń bọ̀ lẹ́yìn ẹ̀yìn ni òru àkekè ń wà á máa bá wa sọ wọ́n lẹ́yìn àní tó bá ń bọ̀ lọ́tún tó bá ń bọ̀ lósì tọ̀tún tòsì ní ìjà ẹ̀rà ìjà ara ló máa ń sọ pa wọn gbogbo ẹ tó bá ní kò ní rí bẹ́ẹ̀ gbogbo tá a bá ṣe léèrè tó máa wá àwọn ló máa mú o torí tó báyìí nítorí wo tó fẹ́ nítorí èyí tárúgbó bá ti wí sílẹ̀ òun ló ń dẹ̀kun ó ti bá fún arúgbó aborí kókó tó lóun lọ sọ́jà ìjìnlẹ̀ kù lọ rí ràṣẹ wọ́n ní kó ní gbalẹ kan orógbó kì í kọ òun ṣògbó wọ́n ní kó ní gbalẹ kan atare kì í kọ ọsàn yìí èyí tó wí òdélé ó tá fún sán ìlàsógún ó tá fún kan ìkọ̀sọ́ ẹ̀jẹ̀ òun làwa tẹnu awobọ̀ lẹ́yìn o gbogbo tá a bá ṣe lẹ́yìn ẹ̀tọ́ nílé ayé ẹ má jẹ́ kó mu wá o bàbá ti jẹ́ yòó ilé ni kó jẹ́ lájẹ̀gbó kó jẹ́ lájẹ̀tọ́ kó jẹ́ lájẹ̀nà gbogbo àwa tá a dẹ̀ wà ń bí náà káàkiri gbogbo ilé wa ó ti ń dùn ànídà kò ní dé bá wa o ọkàn wa máa balẹ̀ gbogbo bá wa ṣe lé ní mẹ́ta lọ́kàn ni o mo ṣe bá gbogbo àwọn babaláwo mo ṣe àbọrúbọyè mo ṣe bá àwọn ìyá wa mo ṣe oore yèyé o mo ṣe bá Olúbíkẹ́ Ọ̀sanyìnbíkí mo wá ní lórúkọ Jésù Kristi Olúwa wa mo wá ní lórúkọ láó àdúpẹ̀pẹ́ òkun oníyan ṣeun ọlọ́bẹ̀ ṣeun ẹ̀yin tẹ̀lé bá wà fìfẹ́ jẹ́ ẹ ṣeun àdúpẹ́ ẹ ti rí bí ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ bó ṣe wà ní àárín àwa ọmọ Yorùbá lókè òkun ní Berlin Germany àdúpẹ́ o nínú ìṣọ̀kan nínú ìrẹ́pọ̀ òun la fi lè délẹ̀ lérí o òun ni a fi lè dé ibi tí à ń fẹ́ òun la fi lè ní ìgbéga mo rọ̀ gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká wà ní ìrẹ́pọ̀ ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ má gbàgbé àti tẹ̀lé wa lórí Facebook page wa ìgbélárugẹ àṣà Yorùbá lórí Instagram Dr. Fatoki lórí YouTube wa Dr. Fatoki Adébáyọ̀ Show ẹ máa tẹ̀lé wa ń bẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe lé Elédùmarè ọba a máa bùkún iṣẹ́ yín ilé yín àtọ̀nà yín kò ní dàrú o kó tó tún wá dìgbà míì tá a tún mú àkọ́tún ètò wá bá yín lórí ètò yìí ire owó ire ọmọ àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ a máa jẹ́ tẹnìkankan wa o ire o ire kàbìtì.